أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن دين عند الله الإسلام. gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe message to all oníṣẹ̀ṣe ẹ̀yin lẹni mẹ́sẹ̀jì yín o mo dẹ̀ rọ̀ yín mo bẹ̀ yín mo fẹ́ kẹ́ iṣẹ́ lórí mẹ́sẹ̀jì yìí àti gbogbo ẹ̀yin olóyè ẹ bá mi sí à program yìí àràbà yín tó ti ń bá bọ̀ o àràbà tó ti ń bá bọ̀ o tá a bá gbìyànjú ká lo ìṣọ̀kan kó má sí èdè àìyedè láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe ìyẹn ò pé ká lajú lẹ̀ kí ẹni tí ò tó kan máa pèrè ẹ̀ lógójì o ẹni tí ò tú ọmọ náà gún kó máa sọ pé erin lòun ẹni tí ò lè dá nǹkan kan tẹ̀lé bíi kókú kó rẹ̀ pọ̀ ń jábẹ́ ẹni tí a lè fàyè lẹ̀ o àràbà yín tuntun bá bọ̀ bó ṣe fẹ́ nu gbẹ̀yìn jọ kìnìún àná nígbà ọ̀rọ̀ ta lọ náà sẹ́ni tó fẹ́ pé ta ló lè gbé ọmọ lágídí ó ní ta ló lè gbé ọmọ lágídí ó fún yẹn dán you are not a God now whatever anybody ti bá ń jẹ́ ẹ̀dá gbogbo apáta à ń jára pa lábẹ́ pàtàkì àti tóbi ọlọ́run ni sẹ́ẹ̀mọ̀ pálábà yìí ti bẹ̀rẹ̀ asọ́jásán tọ́ba jẹ́ gbé ọ̀fẹ́ kóbá rẹ̀ araba dá ikú ara rẹ̀ kú inú ẹni tó ń gbìyànjú ká jẹ́ ṣọ̀kan kájọ ló ìfẹ́ kó kálukú ọ̀sẹ̀sìn tí ẹni ọba ọlọ́run bá fẹ́ lò sínú Islam ọlọ́mọ ẹni ọlọ́run bá fẹ́ lò sínú kìrìsìtẹ́nì ọlọ́mọ ẹni ọlọ́run bá fẹ́ lò sínú ìṣẹ̀ṣẹ̀ ọlọ́mọ tí ì bá ṣe é pín araba ọpọlọ rẹ̀ ti kú àbòforí gbálẹ̀ láti bóde fún araba kọ́ máa sọ yín pé bàbá wọ̀ ní òfin Ifẹ̀ Ọ̀jájá Ògúnwùsì káràbọ̀ máa wí lẹ́nu tiẹ̀ pé Ọọ̀ni òfin Ifẹ̀ ojú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ ọ̀ọ́nìgò tó bẹ́ẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀ káràbọ̀ bóde lẹ́nu tiẹ̀ kọ́ máa sọ pé Ọọ̀ni òfin Ifẹ̀ ojú Jésù lọ sáré pé àràbà ẹ̀jẹ̀ ti sẹ́sì lọ́pọlọ torípọ̀ fẹ́ polú ọjà torípọ̀ fẹ́ ta ayé torípọ̀ fẹ́ tú ayé jẹ àtẹwé àtẹgbò ṣe bẹ́ẹ̀ nìkan lọ dáa sọ́run mi lọ̀nà dẹ́ ewé ni ebe èèyàn kan ló di Ògún olùdọ́mọ̀sọ̀rọ̀ tó dé bá tẹ́ ìdógún ebe èèyàn kan ló dẹ̀sù olùdọ́mọ pírọ́blẹ́mù ẹ̀ tẹ́ ìdẹ̀sù ṣe ebe èèyàn kan ló di Ọ̀ṣun olùdọ́mọ ìṣòro tó bá tẹ́ ìdómi ṣe bẹ́ẹ̀ nìkan ló dá gbogbo wọn ẹ má kọ́ wọ́n bọ̀ wá lẹ́nu o tá a bá ń gbìyànjú ká jẹ́ ìṣọ̀kan àní fààyè lẹ́kẹ́ni tí ò tó kọ́ pógójì lòun araba òun ṣàṣejù wàláì tàláì rọ́bìlì kára bàbá wọn ní Ọọ̀ni Ifẹ̀ Ògúnwùsì ẹni ìtàn àbúrò ní sẹ́yìn ìdààmú òní jíde báyìí bàbá wọn ní gùn tó bẹ́ẹ̀ káwọn bóde kẹsàn yín pàwọn ju ànábì lọ ọ̀ kẹsàn yín pàwọn ju Jésù lọ ẹ̀yẹ òpónú dídìrín àgbà ayá yìí kí ló dé máa rántí ìṣètẹ́ni ẹlẹ́ni bọ́ lọ́rùn kí ló dé máa kó àwọn èèyàn rọ́lú ọgbà ọlọ́run ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ kìlọ̀ faraba dẹ́ẹ̀dẹ́ mẹ́ra wò bí àṣà Ìjẹ̀bú ìbínú ọlọ́run ju tèèyàn lọ o ọlọ́run má bínú sẹ́ni kọ̀ọ̀kan nu wa o bí èèyàn bá wá ń gbìyànjú àti tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ ọ̀nsọ́nù ẹ̀gbọ́ ọ̀rọ̀ araba o àwọn alẹ̀ kan wà tí wo araba gbé gbogbo ẹrù burúkú ẹ̀ sọ̀hún ìhàlẹ̀ fọ́ọ̀mù rẹ ti pọ̀ jù yẹ nọ́ọ̀tì àgbàtọ́ bá lómi inú kan òkè ń pariwo etí olómi inú ni mo ń ké ọmọ ń pa ọmọ nkẹ́kẹ́ ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin náà gbọ́n táràbà sọ sílẹ̀ yóò ju ẹnu araba lọ sáàtòrí pé àwọn ìṣọ̀kan àwọn akálò ìfẹ́ káwọn máa fojú ẹ̀sìn wa gbọ́dọ̀ ni inna dina inda Allahil Islam kẹ́nìkẹ́dẹ̀ bóde kò ní ẹ̀dá abara ọ máa fi ẹ̀dá wí àwọn ànábì ọlọ́run inú ìránṣẹ́ ọlọ́run ní Jésù wa inú ìránṣẹ́ ọlọ́run ní sẹ́lá Muhammad wa sallallahu alaihi wasallam èyí tí bàbá wọ ní Ọ̀fìn Ilé-Ifẹ̀ Ọ̀jájá ẹni ìtàn ọlọ́mọ ti ṣubú bàbá síbọ̀ ní Ọ̀fìn Ifẹ̀ ẹ pẹ̀ lórí àpèrè bàbá yìí o ẹ má jẹ́ káwọn ará bí o ti ìlú ọgbà ọlọ́run o àràbà yìí ọ̀tá ọlọ́run ni o gbogbo ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ ń tẹ̀lé ta lẹni náà tó bẹ́ẹ̀ tó lè yájú sí ọgbà ọlọ́run ẹ gbọ́n táràbà ń sọ ẹ máa gbọ́n tí àgbàlagbà òpónú dìdìrín wí lẹ́nu ara tiẹ̀ ọ̀ya ẹ gbọ́. Ọọ̀ni kò kí ń ṣẹgbẹ́ ànábì Muhammadu Ọọ̀ni mani agbolé Odùduwà ọlọ́fin àjàláyé
ọlọ́fin àjàláyé lótú fẹ̀ kò pé méjì kò ṣẹgbẹ́ ànábì o kò ṣẹgbẹ́ Jésù o ìgbàlà sì ń bẹ láàfin rẹ̀ ìwọ tó ń lọ sáàfin ló mọ̀ pé ìgbàlà wà ń bẹ mo máa rán ẹ níṣẹ́ lọ́bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó lọ máa dẹ́jà kó wá máa mú èsì wá fún mi báyìí iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ là mo fẹ́ fi díẹ̀ tó mi sọlẹ̀ sáàfin ọ̀ní ìrìnsà lótú fẹ̀ lálẹ́ iná la máa bẹ̀rẹ̀ tí mo mi débẹ̀ ṣùgbọ́n mo ń bọ̀ tó kìí ṣe bẹ̀ mo bọ́ alálẹ̀ yìí ẹ ti sún mi débẹ̀ lálẹ́ yìí alẹ́ iná ni máa bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ kí n tó lọ sínú ìwúre jẹ́ ń parí iṣẹ́ ìránṣẹ́ tí mo ń bá bọ̀ fún ẹ ní ilẹ̀ tó tu ojíire yìí ilẹ̀ lásán tí ò ní kankan ibi tó o gbọdọ̀ gbé ṣépè ń bẹ̀ ń bẹ̀ ṣépè tó o bá ṣépè ń bẹ̀ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tó ní àṣẹ wọ́n ti fi lé lórí tó o bá wúre ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tó ní àṣẹ wọ́n ti fi wúre lé lórí àṣẹ ń gùn ní wàràwàràwàràwàràwàràwàrà kí wá ní wọ́n wá lọ ṣe lọ́dọ̀ ẹni tó bẹ lọ́hùn títí tọ́lọ́hùn ò gbọ́ tiẹ̀ ilẹ̀ wa ilẹ̀ àṣẹ ni ilẹ̀ wa ilẹ̀ wúre ni ilẹ̀ àṣeyọrí ni ilẹ̀ wa ilẹ̀ ìdùnnú ni ilẹ̀ wa nítorí náà mo bẹ̀ yín gbogbo òjíṣẹ́ méjèèjì tó fi wá tàn wá jẹ ńlẹ̀ Yorùbá ikú àràkà ló kú wọ́n dojú ti àwọn ẹ̀sìn tó gbé wọn wá òrìṣà dojú ti ni wọn Jésù ikú àràkà ló kú ànábì Muhammadu ikú òṣì ló kú wọn ò ṣe é tẹ̀lé ẹ wá lọ tọ́ka wá ṣáájú wa tó kú àràkà àwọn tó bá sọ wèrè wá ní Ṣàngó pokùnso Ṣàngó wo ló pokùnso èmi ò lè sọ bóyá ẹnìkan ń bẹ tí ń bá Ṣàngó jókòó o bóyá Ṣàngó tún dé o bóyá Ṣàngó tún jí o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن دين عند الله الإسلام gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe message to all oníṣẹ̀ṣe ẹ̀yin lẹni message yín o mo dẹ̀ rọ̀ yín mo bẹ̀ yín mo fẹ́ kẹ́ iṣẹ́ lórí message yìí àti gbogbo ẹ̀yin olórí alálùbọ̀ ẹ bá mi sí à program yìí àràbà yín tó ti ń bá a bọ̀ o àràbà tó ti ń bá a bọ̀ o tá a bá gbìyànjú ká lo ìṣọ̀kan kọ́ mọ̀ sí èdè àìyedè láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe ìyẹn ò pé ká lajú lẹ̀ kí ẹni tí ò tó kan máa pèrè lógójì o ẹni tí ò tú ọmọ náà gún kọ́ máa sọ pé erin lòun ẹni tí ò lè dá nǹkan kan tẹ̀lé bíi kókú kóró ìpò ìjábẹ́ ẹni tí a lè fàyè lẹ́wọ̀ àràbà yìí tuntun bá bọ̀ bó ṣe fẹnu gbẹ̀yìn jọ́kìnní àná nígbà ọ̀rọ̀ ta lọ náà sẹ́ni tó yẹ pé ta ló lè gbé ọmọ lágídí ó ní ta lẹ́nu gbé alimagidi ó fún yẹn dé you are not a God now whatever anybody ti bá ń jẹ́ ẹ̀dá gbogbo apáta à ń jára pa lábẹ́ pàtàkì àti tóbi Ọlọ́run ni sẹ́ẹ̀mà pálábà yìí ti bẹ̀rẹ̀ àsọjásán tọ́ba jẹ́ gbé ọ̀fẹ́ kóbá rẹ̀ araba dá ikú ara rẹ̀ kú inú ẹni tó ń gbìyànjú ká jẹ́ ṣọ̀kan kájọ lo ìfẹ́ kó kálukú ọ̀sẹ̀sìn tí ẹni ọba ìwé lọ́wọ́ bá fẹ́ lò sínú Islam ọlọ́mọ ẹni ọlọ́wọ́ bá fẹ́ lò sínú kìrìsìtẹ́nì ọlọ́mọ ẹni ọlọ́wọ́ bá fẹ́ lò sínú ìṣẹ̀ṣẹ̀ ọlọ́mọ tí ì bá ṣe é pé àràbà ọpọlọ rẹ̀ ti kú àbòforí gbálẹ̀ láti bóde fún àràbà kọ́ máa sọ yín pé bàbá wọ̀ ní òfin Ifẹ̀ Ọ̀jájá Ògúnwùsì káràbọ̀ máa wí lẹ́nu tiẹ̀ pé Ọọ̀ni òfin Ifẹ̀ ojú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ ọ̀ọ́nìgò tó bẹ́ẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀ káràbọ̀ bóde lẹ́nu tiẹ̀ kọ́ máa sọ pé Ọọ̀ni òfin Ifẹ̀ ojú Jésù lọ sẹ́rí pé àràgbà ẹ̀jẹ̀ ti sẹ́sì lọ́pọlọ torípọ̀ fẹ́ polú ọjà torípọ̀ fẹ́ tan ayé torípọ̀ fẹ́ tú ayé jẹ àtẹwé àtẹgbò ṣe bẹ́ẹ̀ nìkan lọ da sọ́run mi lọ́dọ̀ ewé nu ebe èèyàn kan ló di Ògún òun lọ́mọ sọ̀rọ̀ tó dé bá tẹ́ ẹ̀dọ́gún ebe èèyàn kan ló dẹ̀sù òun lọ́mọ pírọ́blẹ́mù ẹ̀ tẹ́ ẹ̀dẹ̀sù ṣe ebe èèyàn kan ló di Ọ̀ṣun òun lọ́mọ ìṣòro tó bá tẹ́ ẹ̀dọ́mì ṣe bẹ́ẹ̀ nìkan ló dá gbogbo wọn ẹ má kọ́ wọ́n bọ̀ wá lẹ́nu o tá a bá ń gbìyànjú ká jẹ́ ìṣọ̀kan a lè fààyè lẹ́kẹ́ni tí ò tó kọ́ gbogójì lòun araba òun ṣàṣejù wàláì tàláì rọ́bìlì kára bàbá wọn ní Ọọ̀ni Ifẹ̀ Ògúnwùsì ẹni ìtàn àbúrò ní sẹ́yìn ìdààmú òní jíde báyìí bàbá wọn ní kò tó bẹ́ẹ̀ káwọn bóde kẹsàn án pàwọn ju Ànábì lọ ọ̀kẹsàn án pàwọn ju Jésù lọ ẹ̀yẹ òpónú dídìrín àgbà ayá yìí
kí ló dé máa rántí ìṣètẹ́ni ẹlẹ́ni bọ́ lọ́rùn kí ló dé máa kó àwọn èèyàn rọ́lú ọgbà ọlọ́run ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ kìlọ̀ faraba dẹ́ẹ̀dẹ́ mẹ́ra wò bí àṣà àjẹ̀bù ìbínú ọlọ́run ju tèèyàn lọ o ọlọ́run má bínú sẹ́ni kọ̀ọ̀kan nu wa o bẹ́ẹ̀ bá wá ń gbìyànjú àti tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ ọ̀nsọ́nù ẹ̀gbọ́ ọ̀rọ̀ àràbà o àwọn alẹ̀ kan wà tí wo àràbà gbé gbogbo ẹrù burúkú ẹ̀ sọ̀hún ìhàlẹ̀ fọ́ọ̀mù rẹ ti pọ̀ jù yẹ nọ́tìn àgbà tó bá lómi inú kan ò kí ń pariwo etí olómi inú ni mo ń ké ọmọ ń pa ọmọ nkankan ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin náà gbọ́n táràbà sọ sílẹ̀ yóò ju ẹnu àràbà lọ sáàtòrí pé à ń wá ìṣọ̀kan à ń wá ká lo ìfẹ́ káwá máa fojú ẹ̀sìn wa gbọ́dọ̀ ni inna dina inda Allahil Islam kẹ́nìkẹ́dẹ̀ bóde kò ní ẹ̀dá abara ọ máa fi ẹ̀dá wí àwọn ànábì ọlọ́run inú rẹ̀ sí ọlọ́run ní Jésù wa inú rẹ̀ sí ọlọ́run ní sẹ́lámù ọmọ wa sallallahu alaihi wasallam èyí tí bàbá wọ ní ọ̀fìn Ilé Ifẹ̀ ọ̀jájá ẹni ìtàn ọlọ́mọ ti ṣubú bàbá síbọ̀ ní ọ̀fìn Ifẹ̀ ẹ pẹ̀ lórí àpèrè bàbá yìí o ẹ má jẹ́ káwọn ará bí o ti ìlú ọgbà ọlọ́run o àràbà yìí ọ̀tá ọlọ́run ni o gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń tẹ̀lé ta lẹni náà tó bẹ́ẹ̀ tó lè yájú sí ọgbà ọlọ́run ẹ gbọ́n táràbà ń sọ ẹ máa gbọ́n tí àgbàlagbà òpónú dìndìnrín wí lẹ́nu ara tiẹ̀ ọ̀ya ẹ gbọ́. Ọọ̀ni kò kí ń ṣẹgbẹ́ ànábì Muhammadu Ọọ̀ni máa ní agboolé Odùduwà ọlọ́fin àjàláyé lótùúfẹ̀ kò pé méjì kò ṣẹgbẹ́ ànábì o kò ṣẹgbẹ́ Jésù o ìgbàlà sì ń bẹ láàfin rẹ̀ ìwọ tó ń lọ sáàfin ló mọ̀ pé gbàlà wà ń bẹ mo máa rán ẹ níṣẹ́ lọ́bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó lọ máa dẹ́jà kó wá máa mú èsì wá fún mi báyìí iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ là mo fẹ́ fi dé ètò mi sọlẹ̀ sáàfin ọ̀ní ìjà lótùúfẹ̀ lálẹ́ iná la máa bẹ̀rẹ̀ tí mo mi débẹ̀ ṣùgbọ́n mo ń bọ̀ tó kìí ṣe bẹ̀ mo bọ́ alálẹ̀ yìí ẹ ti sún mi débẹ̀ lálẹ́ yìí alẹ́ iná ni máa bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ kí n tó lọ sínú ìwúre jẹ́ ń parí iṣẹ́ ìránṣẹ́ tí mo ń bá bọ̀ fún ẹ ní ilẹ̀ kóòtù ojíire yìí ilẹ̀ lásán tí ò ní kankan ibi tó o gbọdọ̀ gbé ṣépè ń bẹ̀ ń bẹ̀ ṣépè tó o bá ṣépè ń bẹ̀ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tó ní àṣẹ wọ́n ti fi lé lórí tó o bá wúre ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tó ní àṣẹ wọ́n ti fi wúre lé lórí àṣẹ ń gùn ní wàràwàràwàràwàràwàràwàrà kí wá ní wọ́n wá lọ ṣe lọ́dọ̀ ẹni tó bẹ lọ́hùn títí tọ́lọ́hùn ò gbọ́ tiẹ̀ ilẹ̀ wa ilẹ̀ àṣẹ ni ilẹ̀ wa ilẹ̀ wúre ni ilẹ̀ àṣeyọrí ni ilẹ̀ wa ilẹ̀ ìdùnnú ni ilẹ̀ wa nítorí náà mo bẹ̀ yín gbogbo òjíṣẹ́ méjèèjì tó fi wá tàn wá jẹ ńlẹ̀ Yorùbá ikú àràkà lọ kú wọ́n dojú ti àwọn ẹ̀sìn tó gbé wọn wá òrìṣà dojú ti ni wọn Jésù ikú àràkà ló kú ànábì Muhammadu ikú òṣì ló kú wọn ò ṣe é tẹ̀lé ẹ wá lọ tọ́ka wá ṣáájú wa tó kú àràkà àwọn tó bá bá sọ wèrè wá ní Ṣàngó pokùnso Ṣàngó wo ló pokùnso èmi ò lè sọ bóyá ẹnìkan ń bẹ tí ń bá Ṣàngó jókòó o bóyá Ṣàngó tún dé o bóyá Ṣàngó tún jí o.